mọ̀mọ́ wọ́n á ní kẹ́ ẹ jókòó jẹ yín ní gbọ́ wọ́n wá ní kẹ́ ẹ jókòó jẹ ní gbà ọlọ́run mọ̀ kan tẹ́ ẹ tún ṣe tẹ́ tún lọ gbọ́rọ̀ Dorcas jáde ó yá bí ọ̀rọ̀ monetization yìí ló kan pa just well anyways kò síbẹ̀ ṣe sọ ẹ bá sọ pé bí eléyìí lè ṣe fẹ́ gbégbà àwa náà ṣe kí ni àwa ń lé fún yín bẹ́ẹ̀ ni one thing is sure on this social media gbogbo narrative tẹ́ fẹ́ paint fún Dorcas àní gbọ́ àní gbà àní jẹ́kẹ́ paint bẹ́ẹ̀ ni she will defend herself and we go defend her bẹ́ẹ̀ ni she go defend herself and we go ṣe kí ni we go defend her kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá kú anybody nínú yín tó lè ṣe sí ẹ̀yin fẹ́ wí ẹ̀fẹ̀ ká wí just because you have issues with Dorcas nínú ọdún everything she has been doing with you guys kò wá dáa mọ́ gbogbo nǹkan tó ti ṣe kò wá dáa mọ́ tí ò bá ń ṣe pé ẹ lárùn ọpọlọ torí pé ẹ ti jà gbogbo nǹkan tọ́mọ yẹn ti ṣe ti pẹ́ àtẹlẹ́yìn tó ti ṣe ń sìn kò sí léyìí tó dáa mọ́ torí pé ẹ ti ń jà ṣé àrùn ọpọlọ kọ́ ló ń pè yẹn ẹ jẹ́ ká update yìí láti ọ̀dọ̀ Aláyọ̀mí Ọ̀rẹ́dọ́lá update àwọn èèyàn ní máa fi dá yín lò bẹ́ẹ̀ ni ó ní imagine if Dorcas has abandoned Fọlá ẹ máa gbọ́ wọ́n ní imagine ṣe mọ̀ pé gbà tí Fọlá kọ́kọ́ dórí social media àtẹnu làwọn mọ̀mọ́ ti rí celebrity Lizzy àtẹnu náà bá dọ́dọ̀ Lizzy gbogbo gbà yẹn owó epo náà bá dọ́dọ̀ Lizzy wọ́n ní imagine if Dorcas has abandoned Fọlá nígbà tí ojú kan Fọlá wá táwọn ọmọ tí ò sí nǹkan kan táwọn ọmọ máa jẹ tí láti fi ìyàwó tó fáwọn ọmọ lẹ̀ tó dẹ̀ lọ bá Sugar Mummy who stood for Fọlá it was Dorcas. This keep ringing in our brain we remember very well kì í ṣe pé kí ní ìkó tí ìpẹ́ tó yẹn náà kì í ṣe pé ọjọ́ ti jìn tábà sọ pé ọjọ́ ti jìn ilẹ̀ ti ta sí sóò àgbàgbé ìjà tẹ́ ń bàjà yín gan mọ̀ deep down inside you pé torí pé ẹ̀ ń bàjà lẹ fi máa sọ pé ọ̀rọ̀ Dorcas nínú ayé Fọlá kò ṣe é fọwọ́ rọ́ sẹ́gbẹ̀ ẹ gbàgbé kò ń ṣe nǹkan tó lè fọwọ́ rọ́ sẹ́gbẹ̀ ó ní imagine Dorcas as abandoned Fọlá when she cried out like Esabingo and some other did bẹ́ẹ̀ ni kò síyàn tó Adébíyìnpé Olómilábẹ́ Fọlá sunkún lọ́dọ̀ Adébíyìnpé o Adébíyìnpé tó ṣe godmother Lizzy lẹ́nu kò sí blogger tí ò sí lẹ́yìn Lizzy ṣebí mọ̀mọ́ ni mọ̀mọ́ Florida grandma Florida ní gbogbo ìgbà yẹn tó ń pín wèrè ṣe láàrin ara wọn ṣebí mọ̀mọ́ fẹnu ara ẹ̀ sọ pé Lizzy fóun lówó láti lọ báyé Tóyìn jẹ ṣèbó sọ tọ́jọ́ ń gbowó lọ́wọ́ ara wọn they abandon Fọlá they crucify Fọlá wo these are the things we know I don't know how it's easy for this manipulator to manipulate what we know right in front of us torí pé wọ́n bá Dorcas jà ọ̀tọ̀ ní pé kẹ́ bàjà based on nǹkan tẹ́ ẹ jọ ṣe láàrin ara yín ọ̀tọ̀ ní pé kẹ́ nǹkan tó ti ṣe tí gbogbo ayé mọ̀ pé ọmọbìnrin ó gbìyànjú nínú ayé Fọlá kẹ́ wá máa mú nǹkan yẹn kẹ́ wá máa manipulate ẹbí pé kò ṣe nǹkan kan rárá nǹkan ẹyọ kan tá à ní gbà lórí social media yẹn nìyẹn nǹkan ẹyọ kan tá à ní gbà á dẹ̀ sọ fún yín pé kí ni Dorcas ṣe fún yín tẹ́kàn dédé dìde ogun sí dèmí àti ìrì á lè sọ pé nǹkan báyìí ló ṣe fún yín tẹ́ fi dìde ogun sí ẹ máa gbọ́ wọ́n ní but thank God for today ó já sáyọ̀ ó já sọpẹ́ ọ̀rọ̀ Fọlá já sáyọ̀ ó já sọpẹ́ ó ní àmúbọ́ you really have no shame you have no shame you have no self-esteem you have no sense you have nothing in life Amebo o ò ní nǹkan kan nílé ayé o pòfo òfo ọjọ́ kejì ọjà o ò ní brain o ò ní content o ò ní nǹkan kan o ò ní value nílé ayé tó bá ní value èèyàn tẹ́yìn ti sin groundedly gbé dìde ẹ̀yìn ẹ lọ mú jáde Dorcas ò mọ̀ ṣe yàrá kò ṣe nǹkan kan èèyàn tẹ́yìn ti gbé dìde ẹ̀yìn ẹ bá wa mú jáde ṣe rí nǹkan tí mo fi mọ̀ pé súrà gidi ló wà lára Dorcas tóun àti èèyàn tó bá tẹ̀tì jọ ṣe rí tó bá jà tó bá fúnyàn lówó business ẹni yẹn ò ní wálẹ̀ ibi tẹ́ ti máa mọ̀ pé súrà ẹ̀dá nìyẹn ẹ take for example ẹ wo àǹtí Tóyìn ìdí ọ̀kan àbí ìdí ọ̀gọ̀gọ̀ àbí kí lorúkọ ẹ̀ tó bá tẹ̀ ṣebí Dorcas yẹn ń bá wà ẹ̀ náà ìgbà kan jà
wọ́n jàjà yẹn ìgbà tó máa jà báyìí kí ló ṣe business àti yẹn kò sí náà àbí business keep flourishing but tó bá jẹ́ pé àwọn aláyé bàjẹ́ yìí ló fún ẹ ní ṣe ló dàbẹ̀ ní gbogbo fẹ́ lọ gbowó lọ́wọ́ èṣù kọ́ fún ẹ ní 1 naira 1 naira yẹn wàá fi sọ 1 billion padà ní bẹ́ẹ̀ ìyẹn tó bá tẹ̀lé múlẹ̀ that is it. Amebo has no shame, no integrity. You are trying to force something down our throats. It cannot work because atiri eton. You want us to hate Dorcas because you are fighting Dorcas. It's so obvious that kì í ṣe ìjà tó ń bá Dorcas ìjà ló fi ń bàjà. O kàn fẹ́ make sure pé gbogbo nǹkan tó dá tọ́mọ yẹn ti ṣe o fẹ́ bàjẹ́ torí pé ẹ ti ń jà. Nǹkan táwa rí nìyẹn. Tá a fi sọ pé kò possible. Gbogbo oore tọ́mọ yẹn ti ṣe. You are twisting it all around to paint it to ọmọ aráyé. Nǹkan tó fi ń pè ní instigator nìyẹn wípé alábòsí to twist it níwájú ọmọ aráyé just because you are fighting. Torí ìwọ tó bá rí ejò ó yẹ kó pa ẹ́ ní Amebo pẹ̀lú ojú ẹ̀ ṣùkùṣùkù yẹn ó yẹ kó pa ẹ́ dànù kó ṣá ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ àbí kó gbébọn fún ẹ jẹ. Torí I don't know how you relate. Oh, tell you relate in personal life. Ìwọ tó jẹ́ pé you are a sadist. Your life is not good. It is telling in your content wípé you are bitter. Wo epistle tó kọ nípa Sisi Alagbo. I'm coming back there. Ìyẹn náà another show no. Tẹ́ bá sọ pé ẹ ní gbọ́ lórí social media. Bring it on. Àwa náà ò ní gbà. We know as everything they go. We were not blind. We were not sleeping. We did not forget. Who are you people? Ẹ̀yin tẹ́ ṣe nǹkan kan. Mo ń gbọ́ tẹ́ sọ pé táwọn wèrè ọmọ Amebo ìtàn sọ pé ṣé àwọn odó nìkan ló contribute nínú ọ̀rọ̀ ilé Fọlá. Gbogbo èèyàn ló contribute kì í ṣe odó nìkan. But kí ló bá contribution yẹn wá? That is it. Kí ló àti ẹ̀dúpẹ́ a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kíní ìjà sáyọ̀ wípé eléyẹn ṣe kọ́ tó bá jẹ́ pé eléyẹn ò ọmọ yẹn ò kọ́ léyẹn gbà yẹn ni àmọ́ nǹkan tẹ́ máa sọ ń sìn yìí tó bá jẹ́ pé eléyẹn ò bọ́ sí ni nígbà yẹn ẹ ti fẹ́ fìtì náà ẹ̀mí Dorcas pa ilé bọ́ sí ń sìn still náà ẹ wo bẹ ṣe ń gbógun ti ọmọ yẹn ayé yìí ti bàjẹ́ ayé yìí ti ṣe kí ni ó ti là bàṣẹ́ṣì ẹ wo bẹ ṣe ń gbógun ti ọmọ yẹn ẹ jẹ́ àmà ká lọ wọ́n ní we thank God today wípé ó já sọpẹ́ ó já sáyọ̀. Amebo, you really have no shame. You can never use Fola to spite Dorcas. That, see, full stop. Clock that. You can never use Fola. Fola is Dorcas' project. Egbagbe. Take it anywhere. Manipulate it anyhow. Fola is Dorcas' project. If not for Dorcas, ibi tí Fola dé, possible kò má débẹ̀. Clock it. Ṣé mo pé mi kì í ṣe odó as at that time. But ṣe rí àbòsí mo hate jù. Àbòsí mo hate jù. Torí pé tí ń jà. Ẹ wá feel pé gbogbo nǹkan tó mọ yẹn ṣe kẹ́ máa bàjẹ́. Irú ìjà burúkú wo nìyẹn? Tó bá yẹ pé ẹ ní ayọ̀ nínú ayé yín. Tó bá jẹ́ pé kì í ṣe ìkorò l'Ọlọ́run sọ sínú ayé yín. Báwo lẹ ṣe máa báyàn jà? Tẹ́ wá máa wo pé gbogbo nǹkan rere tó ti ṣe kẹ́ wá máa bàjẹ́ lójú ọmọ aráyé. Ìgbà tẹ́ ẹ̀ rí nǹkan tẹ́ fẹ́ fi bá Dorcas jà. Ṣebí torí ẹ̀ lẹ ṣe lọ ń gbé ọ̀rọ̀ Fọlá tẹ́ fẹ́ fi spite. Are you even making sense? Do you make sense? This is why you find it difficult for people to trust you because you are coming from a place of hate. Hatred ọkàn ló ń project, and we are not kids. We are adults. We can read when you are just angry. Wípé ọ̀wọ́ ọmọdé mo fẹ́ bà tiẹ̀ jẹ́. That is your mission and your goal, Amebo. Inú ń bí ẹ sí bí Dorcas ṣe ń ṣe dáadáa gbogbo eléyìí tó ti ṣe gbogbo eléyìí tí ó kàn ẹ́ kí ló dé tó jẹ́ pé gbogbo ẹ̀ ló ń mú tó ń instigate. Ṣòro ọmọdé ni wà ní. We are not kids. We are not babies. Mo sọ kíní kan lánàá. Mo ní ọ̀dọ̀ Amebo ni mo ti kọ́kọ́ rí update pé ó ní ẹ̀yin èèyàn
Only guess who I see at the airport today? Only guess where she's going? No fi picture for last year. There's anybody to really saw anything. Tó bá tẹ̀ rí Fọlá, àbí tó bá gbọ́ nǹkan kan pa Fọlá, kò tẹ̀ yẹ kó tí post gan, kó tó di pé èèyàn tó ní nǹkan gan post. But you're a person tó jẹ́ pé validation ti ba ayé ẹ̀ jẹ́. Nǹkan tó wọ́n accuse àwọn èèyàn pé wọ́n ṣe, ìwọ gangan check yourself, ìwọ gangan ló ń ṣe because you love validation. Inú validation ló ti ń jẹ. You are nobody without validation. You want people to think that you are something. You are nothing. Amebo. Oh, jẹ́ nǹkan kan. Oh, ní nǹkan kan. You are a nobody. This is not coming from a place of it. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé inú ẹ̀ ò kì í dùn sí ìṣerere ọmọlàkejì ẹ̀. Irú èèyàn tó jẹ́ nìyẹn. Ó jẹ́ èèyàn tó jẹ́ pé you are just naturally you are not blessed naturally. Ọlọ́run ò fún ẹ ní blessing. Sórí problem tó wá ní ni pé orí bí Dorcas ṣe ń flourish. Orí pé bó ṣe ń try láti jẹ́ káwọn èèyàn hate àwọn èèyàn hate. Orí pé your plan did not work. But you feel like, let me keep trying. Maybe one thing, nǹkan ẹyọ kan ní Dorcas máa ṣe tó máa fi ṣe kíní. We cannot, wàá pẹ́ létí omi. One thing tí mo promise ẹ, wàá ṣe kíni? Wàá pẹ́ lẹ́pẹ́, wàá pẹ́ létí omi. Wípé nǹkan ẹyọ kan ló máa ṣe. Ẹ ṣáà jẹ́ kí n máa instigate gbogbo ẹ̀ lọ́bẹ̀ yẹn. Ẹ ṣáà jẹ́ kí n máa instigate gbogbo ẹ̀ lọ́bẹ̀ yẹn. Nǹkan ẹyọ kan ló máa ṣe. Táwọn èèyàn máa fi hate ẹ̀, táwọn èèyàn máa fi gba gbogbo nǹkan tí mo sọ, àwọn èèyàn máa gbà pé prophetess ni mí. O kì í ṣe prophetess, o kì í ṣe anything. You are just a useless nobody. We don't care about you. We don't like you. We don't care about you. We don't want to know you. We don't give a F about whatever you have to say because you are a nobody. Èèyàn tí náà ò dùn ní ẹ tó ń lá ṣúgà. O ò dẹ̀ tí ì rí nǹkan kan tó máa pa ẹ́ lẹ́kún. Kí ni Dorcas ti ṣe tó sì fẹ́ parẹ́? Ó sì máa dán ara sì wà ní ọmọ yẹn tó máa dán wò. Ara ń bẹ tó sì máa dán. Ara wà tó máa dá lórí social media. Bẹ́ẹ̀ ni. O ò lè fi Fọlá, o ò lè fi spite Dorcas. Nǹkan téèyàn ṣe, báwo ló ṣe máa sọ pé achievement èèyàn òun ló fẹ́ fi bú wọn? Does it make sense? Ó dàbẹ̀ nípa ọmọ tó lọ school fún 4 years ni tó study kàtí sọ pé study nursing. Ìgbà tó wá ṣe tán kẹ́ wá mú certificate ẹ̀kẹ́ máa fi bú. Does it even make sense? Nǹkan tí mo fi ń sọ pé o gọ̀ nìyẹn, you are very very dark. Amebo. Dorcas single-handedly pick Fọlá. Pick her up, brush her up, build a house for her. And you think you use that, a good achievement, an achievement, you know, ilé tí Fọlá níyẹn ìwọ nírú ẹ̀. Amebo. You now think that is what you are going to use to abuse Dorcas. Think, show make sense. Èèyàn máa ń fi nǹkan rere tún búyàn ni. People, who raise these people? Tábà wí sí ẹ̀ máa sọ pé wọ́n sọ̀rọ̀. Àṣé ní sọ̀rọ̀ ìgbà tó kì í lọ́pọlọ. A máa sọ̀rọ̀ náà. The brain is there, use it. Use your brain. O kì í fi great achievement, wọn kì í fi ń búyàn. Torí pé o ti dàdàdàdàdà, your life is so based in fracas, you don't know what you are doing. You are using something good to drag somebody. Èèyàn tó tún ṣe nǹkan ló tún fi nǹkan yẹn tún drag. Make it make sense. Whatever it is you have heard, jẹ́ kí kẹ́kẹ́ pamọ́ ẹ lẹ́nu. We don't care. Ó yẹ kó rí. Dorcas wẹ̀yìn báyìí ó rí àwọn èèyàn pé yes, àwọn people won't give a fuck what anybody has to say. Ẹ̀yin kò shock yín pé ládùúgbò bá ṣe ń gbìyànjú. Ládùúgbò bá ṣe ń gbìyànjú. Ẹ̀yin people hate ọmọdé. Ní hate. You thought we are going to hate her. We are not going to hate her. Ẹ máa ké kú ni. Bẹ́ẹ̀ ni, we are not going to hate her. Ẹ̀yin lẹ máa ké kú. Ẹ̀yin la máa hate. Ẹ̀yin la máa tí ì rí nǹkan. A ṣe bẹ̀rẹ̀ ni. Wàá kọ update ó máa sọ ẹ̀. Wàá kọ Bible gan. Wàá kọ ìwé lórí ọ̀rọ̀ Dorcas ó máa sọ ẹ̀. Bẹ́ẹ̀ ni, the best is still ló ṣe nǹkan.
ò tí ì rí nǹkan kan pìtìpìtì ò tí ì débẹ̀ tí pìtìpìtì bá débẹ̀ wàá tán show wàá máa ṣe show lọ́sàn-án lóru bíi ti Ṣọlá pé by the time we finish with you on this social media àmúbọ́ aláyé bàjẹ́ ní Dorcas ṣe fún ẹ wọ́n fi owó ránṣẹ́ sí ẹ kò fi jíṣẹ́ ni kí ló ṣe fún ẹ wọ́n ní mò ń béèrè látijọ́ ẹ tell us one thing that Dorcas has done to you tó fi wà rántí gbogbo nonsense tó ń ṣe up and down gbogbo orí ibú tó ń ṣe up and down give me one thing tí Dorcas ṣe sí ẹ nǹkan ẹyọkọ péré ni ọmọ òṣì ọmọ rádaràda ẹ máa gbọ́ wọ́n ní Odosians are proud of all Fola's achievements of course through Odo nípasẹ̀ Odo nation wọ́n ti gba kíní fún Fọlá nípasẹ̀ Odo nation wọ́n ti kọ́lé fún any other foundation on the social media àtẹnu ní jìbìtì náà lù nípasẹ̀ Odo nation bẹ́ẹ̀ ni torí òní mò ń sọ fún yín integrity choke lọ́dọ̀ Dorcas if you easy make una run am tó bá jẹ́ pé ìyá yín wọ́n kó 100 million plus ní lọ́wọ́ kò ní rí nǹkan kan pẹ̀lú amount to anything lọ́jọ́ tèmi àti nàjẹ́ tán ẹ̀yin lẹ́wà jókòó tẹ́ wá ń sọ̀rọ̀ kò sọ̀rọ̀ yín lẹ́yìn Dorcas lówó tó ní fáǹsì tó mọ̀yàn tó kí ló wá tó kù ẹ tún ṣorí burúkú ní ayé kí ló wá tó kù kí ló kù. Sit down, let me school you. Zibet Glorious was like, if Shameless was a person, it is surely Esabod and a Ewure nation. Imagine if not God that sent Dorcas to stand with Fola to fight those battles like her blood, with her blood, with her blood, financially, physically, morally, there might not be Fola of today. That is a fact. Ìgbà tí Dorcas ń ṣe part 1 to 1 billion kò máa sí blogger tó dúró ti Dorcas everybody supported Lizzy everybody supported Lizzy ṣùgbọ́n ní Lizzy máa ń bí gbogbo wọn lẹ́nu mo ti fẹ́ lẹ́yìn lówó rí ìwọ tí mo ti fún lówó rí ìwọ tí mo fi everybody they be like Nollywood actress owó máa wà lọ́wọ́ ẹ̀ supported Lizzy everybody stood for Lizzy but she stand for Lizzy yẹn náà. No more Dorcas, but she stood her ground. She stood for Fola. Tí o bá ṣe Dorcas tó dúró, even without the money, remove the money. Remove the money. The kind of bully táwọn ìyá àjàrà bùkà tó ń ṣe torí owó fún Fola. Yàtọ̀ sí pé wọ́n kọ́lé fún Fola iye owó yẹn kúrò. Who stood by Fola? Wọ́n bá ti crumble ọmọ yẹn torí pé kí ni? Wọ́n fẹ́ wà lóyà sí Lizzy tí ò bá ń ṣe Dorcas tó dúró fún ọmọ yẹn pé wò má bẹ̀rù ṣé Lizzy ò sùn Dorcas ni ṣé kò bá ṣẹjọ́ ni ṣèbí mọ̀mọ́ ló instigate Lizzy kó lọ sùn Dorcas torí pé wọ́n ń gbèjà Lizzy àzàdẹ ṣé ká gbé gbogbo wa àyín tẹ máa ń ṣe kínní tẹ máa ń gbé mi ò lè gbé nítorí máa flag mi ni èyí tẹ máa ń gbé show láyé ọjọ́ òun wọ́n gbé jáde. They may not be even fall out today. tó bá yẹ pé it wasn't for Dorcas ẹgbàgbé ọ̀gá lọ́gàá teacher ọmọ yẹn gbìyànjú ó ti rájí ṣubú Dorcas gbìyànjú ní ayé Bọ́lá kì í ṣe kékeré àwọn kan tó fún lóyún gan ṣé wọ́n dúró táwọn sọ pé wọ́n máa kọ́lé fún Dorcas gbìyànjú láì gba nǹkan kan gbìyànjú ní ayé Bọ́lá má jẹ́ kọ́ mo sí yín lórí ayé àwọn yẹn ti bàjẹ́ bí ẹ̀nà ṣe jáde tó ń sọ jágbajàgba lẹ́nu bíi pé we are not all there. You know, thousands of people that were live on Dorcas show every day, every freaking day. Money, if not for Dorcas that stand physically, financially, and morally, they might not be Fola of today. Because Lizzy never meant well for Fola at all. So if Shameless Esabod, ìgbà wo ni gan ni Queen Mother lọ sí China, lọ sí Canada tó sọ pé heart beat bra.
ìjà wọn ti ìjà ti lọ kó tó di pé Queen Mother ṣe heartbeat bra ìjà ti lọ ìtẹ́ ṣe pé immediately gan tí Queen Mother ṣe heartbeat bra lọ́rọ̀ Fọlá wá jáde later tó níyẹn lọ́ṣẹ̀ rí sí ọ̀rọ̀ kéèsì Fọlá. Wọ́n ní there may not be a Fola of today because Lizzy never meant well for Fola at all. So if shameless Esabod and her goats that always bully Fola are now using Fola to spy Dorcas, wallahi, this is first grade shikolo madness. Exactly. If your achievement you have been bullying grade 1 because ó yẹ kí Dorcas máa galavant ní pé àwa ò kì í ṣàṣet àwọn ò kì í ṣe kínní ó yẹ kó máa galavant ẹ̀yin tó fi ń búlì ẹ̀ èèyàn tó ṣe àṣeyè lórí èèyàn tí ẹni yẹn ò wálẹ̀ torí plan yín nígbà ó máa wálẹ̀ tó bá jẹ́ pé ọ̀tá Fọlá wálẹ̀ lọ́jọ́ dé mọ bẹ́ẹ̀ ṣe máa bú Dorcas mọ bẹ́ẹ̀ ṣe máa bú Dorcas ṣe rò pé àwọn understand mo gbogbo ṣe ń lọ wéré lẹ́pẹ́ wá ni wọ́n ní any day anytime Fola is Odo Nation's product and joy and we are proud of her. Esabod, bring anybody you started with from 0 to something. Clock it. Ọ̀rọ̀ yẹn ni. Èèyàn tẹ́yìn gbé dìde from 0 to somebody ẹ mú jáde. As Dorcas Adeyinka did, no be my your Amebo age. Ẹ wò mí understand me. Èèyàn tẹ́ ẹ bá mọ̀ pé ẹ̀yin náà ṣe fún ẹ gbé jáde. Ẹ jẹ́ àfi tákà. Ẹ lè máa búyàn tó single-handedly tó stand for yín lórí social media. Tí gbogbo ayé dẹ̀ mọ̀. Kì í ṣe pé àràbù. Gbogbo aláwa ń bẹ. Èèyàn tẹ́yìn náà ṣe fún ẹ gbé jáde ká fi ṣe competition ká wò ó síra. Nǹkan oní nǹkan ṣebí bí wàá làwà táàmù bọ́ sọ fáwa pé òun ló ń gbá Lábìkẹ́ dìde ayé yìí ti bàjẹ́ ayé wọ́n ní a máa dúpẹ́ lọ́wọ́ náà pé Alábìkẹ́ ọmọ àìtí kú ó ṣọ̀kì Alábìkẹ́ gan òun kọ́ sọ pé ẹ̀yin èèyàn bí mo wà ṣe ń ṣe ǹjọ́ yẹn nìyẹn tí Amebo tó wá claim glory níbi tí ò ṣe sí tó jẹ́ pé lórí social media ó ti búlì Alábìkẹ́ ó wà lára àwọn èèyàn tí ò fẹ́ ká Alábìkẹ́ amount to anything òun ló tún wá ń claim nǹkan tí ò ṣe rárá tá a dẹ̀ mọ̀ pé kò ṣe. Anyways bẹ́ẹ̀ ṣe máa jẹ́ gbá nìyẹn bring it a million times a máa debunk yìí bẹ́ẹ̀ ni kò ní súwà kò ní rẹwà a máa tí ì rí nǹkan.